bẹ́ẹ̀ ni. ọjọ́ yẹn mo fẹ́ lọ kí mo adé wá ẹ̀ẹ́dẹ̀ lè mọ̀ kí mo fẹ́ bímọ ìgbà tí mo débẹ̀ tó fún mi nìkan. kí ni ẹ̀ wò àjọ̀nú ni ọlọ́ òru tí gbogbo èèyàn bá ń sùn èèyàn ò ní sùn. òru ni kí ni àwọn àbẹ̀rẹ̀ òun wọ́n wà láàrin pọ̀ mọ́ pàrọ̀ stress pọ̀. bọ̀ tó bá wọ́n téèyàn bá dẹ̀ rí nǹkan téèyàn náwó lé lórí ayaba. òtọ́jà ẹ máa rí ìyẹn ṣọ́ àti bá lọ bí tí wọ́n ti ṣiṣẹ́ lóhùn àti tọ́ọ̀sì gbọ́dọ̀. mo ń bọ̀. ìyẹn ṣọ́ ẹ máa ríṣẹ́ 100%. woman ò dẹ̀. ẹ máa gbọ́ mi ò bá àgbà ìpèsè kẹtọ́ láti wá owó dáadáa. ẹ ṣe méjì ìgbà. ìlú ló máa ń ṣe méjì. ìgbà tí mo fẹ́ padà sí kótó tí mo kúrò láti finally. ìròyìn mo fẹ́ lọ.